ìṣẹ̀dá nítorí ká ayé mi ó lè ní ìtumọ̀ ní oṣù wa lónìí ọlọ́run ẹ̀mí àwọn wòlíì bá ayé mi pàdé jẹ́ ká ayé mi ó ní ìtumọ̀ jẹ́ kí ẹbí mi ó ní ìtumọ̀ ìgbéyàwó mi jẹ́ kó ní ìtumọ̀ ó yá ìlànà ẹ̀sọ́ fún ọlọ́run ọlọ́run jẹ́ ká ayé mi ó ní ìtumọ̀ olúwa jẹ́ ká ayé mi ó ní ìtumọ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀ jésù olúwa wa. ẹ jẹ́ àwọn sọ fún ọlọ́run ẹ̀mí mímọ́ wọnú ayé mi láṣálẹ̀ ẹ̀mí mímọ́ gbé mi wọ̀ ní àṣálẹ̀ ọlọ́run wọnú ayé mi ní àṣálẹ̀ olú ẹ̀jẹ̀ sọ ní àdúrà. agbára ọlọ́run o mo fẹ́ ká agbára o. agbára ọlọ́run o mo fẹ́ ká agbára o. ẹjẹ́ àjíjẹ́ sí fọ́dún wa a fẹ́ bèrè fún agbára ọlọ́run a fẹ́ gba agbára ọlọ́run. ìdè máa já o àìsàn máa sọ o ìdè máa já o àìsàn máa sọ o ẹ̀mí mímọ́ wa tó wá kídè máa já. ìdè máa já o àìsàn máa sọ o ìdè máa já o àìsàn máa sọ ẹ̀mí mímọ́ wa tó wá kídè máa já. Tí mi ò fi lè rọ́mọ́ rere tí màá rọ́mọ́ rere tí mi ò lè ṣe láti òní lọ yá lórúkọ Jésù ìdènà máa dá ọyẹ sọ́ni àdúrà orúkọ Jésù ọlọ́run alágbára ara kò lè ṣiṣẹ́ mi ò kó ló gbà lágbé mi wọ́n o. ẹ̀mí ni mo ní o. ẹ̀yà bí ọ̀yà ọ̀gá ọ̀yà ara kò lè ṣiṣẹ́ mi ò kó ló gbà lágbé mi wọ́n o. Wọ́n
ṣe ètò ayé mi ní àṣálẹ́ orí ọ̀fẹ́ tó ga orí ọ̀fẹ́ tó ga ó bá mi lá ọ̀nà àbáyọ fún mi ní àṣálẹ́ orí ẹ̀jẹ̀ gbà ní àdúrà. Bàbá mi mọ́ èyíyá o Jésù Kristi tó rà mí padà tó lé mi ogun ọ̀tá ayé adé ẹ̀kún ọ̀pọ̀ ẹ̀fẹ́ wọn ò lọ lásán ó ṣe ó Jésù ó ṣe ó alá ẹ bá mi dúpẹ́ Ọlọ́run mi ó ṣe ó ṣe ó Jésù ó ṣe ọpẹ́ báyìí ní o Ọlọ́run mi ó ṣe ó ṣe ó ṣe ó Jésù ó ṣe ó ẹgbẹ́ náà kí ló ṣe ọba tó fi jẹ́ ló sọ̀rọ̀.
ọ̀rọ̀ yín sínú ayé mi. Ẹ̀rọ 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 ọ̀rọ̀ yín sínú ayé mi. Ọ̀rọ̀ lápẹ̀dá ayé. Ẹ̀rọ ọ̀rọ̀ yín sínú ayé mi. Oh, thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Èmi máa rí Olúwa níwájú rẹ̀ ni mo wà, Olúwa wá fagbára rẹ̀ hàn nínú ayé mi o, bá mi pàdé Olúwa. Èmi máa rí Olúwa níwájú rẹ̀ ni mo máa wà, Olúwa wá fagbára rẹ̀ hàn nínú ayé mi o, bá mi pàdé Olúwa. Èmi máa rí Olúwa níwájú rẹ̀ ni mo wà, Olúwa wá fagbára rẹ̀ hàn nínú ayé mi o, bá mi pàdé Olúwa. Èmi máa rí Olúwa níwájú rẹ̀ ni mo wà, Olúwa wá fagbára rẹ̀ hàn nínú ayé mi o, bá mi pàdé Olúwa. Èmi máa rí Olúwa níwájú rẹ̀ ni mo wà, Olúwa wá fagbára rẹ̀ hàn nínú ayé mi o, bá mi pàdé Olúwa. Àdúrà kan ni Ọlọ́run fi sí mi lọ́kàn pé ká gbà. Ẹ jẹ́ ká jókòó fún ìṣẹ́jú kan. Ìwé Mátíù, wẹ́rẹ̀ tí Mátíù orí kejì ẹsẹ̀ kọkàndínlógún. Mátíù orí kejì ẹsẹ̀ kọkàndínlógún. Ó ní nígbà tí Hẹ́rọ́dù sì kú, kíyèsí áńgẹ́lì Olúwa kan yọ sí Jósẹ́fù ní ojú àlá ní Íjíbítì. Ẹsẹ̀ ogún. Ó wí pé dìde mú ọmọ ọwọ́ náà àti ìyá rẹ̀ kí o sì lọ sí ilẹ̀ Ísírẹ́lì, nítorí àwọn tí ń wá ẹ̀mí ọmọ ọwọ́ náà láti pa ti kú. Hallelujah. Hallelujah. Jésù Kristi ó sọ ní ìgbà iṣẹ́ ìránṣẹ́ ó sọ pé ìdílé Ísírẹ́lì ni a rán mi sí. Jésù tá a bí tó jẹ́ pé ìdílé Ísírẹ́lì la rán sí. Nígbà tá a bí, ogun kan lè jáde kúrò ní Ísírẹ́lì. Ilẹ̀ Ísírẹ́lì ní ilẹ̀ àyànmọ́ ti Jésù. Ibẹ̀ ní ilẹ̀ ìmúṣẹ ìlérí Jésù. Ibẹ̀ ní kádàrá Jésù ti máa farahàn. Ṣùgbọ́n gbàrà tá a bí báyìí, ogun yẹn dẹ̀ dìde, ó dẹ̀ lè jáde kúrò ní Ísírẹ́lì, ó lè lọ sí Íjíbítì. Ṣùgbọ́n ó di ọjọ́ kan, Bíbélì sọ pé nígbà tí Hẹ́rọ́dù sì kú, kíyèsí áńgẹ́lì Olúwa kan yọ sí Jósẹ́fù ní ojú àlá ní Íjíbítì. Ó sì wí fún pé dìde. Ẹ sọ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín, dìde. Ó sọ pé ó ní dìde. Íjíbítì ibi tí èèyàn máa ń sùn palẹ̀ sí ni. Íjíbítì ibi tí èèyàn máa ń jókòó palẹ̀ sí ni. Ó ní dìde lóòrò ní wákàtí díẹ̀ ta níyì ní orúkọ Jésù, kádàrá yín á dìde. Ibi tí a lé kádàrá yín jókòó sí, ibi tí a lé kádàrá yín sùn sí, ibi tí a lé àyànmọ́ wa pamọ́ sí, bá a ṣe ń ṣe àmì báyìí, kádàrá wa á dìde. Ọ̀rọ̀ Ọlọ́run á tọ kádàrá wa wá láṣẹlẹ̀ òní.
kádàrá wa á dẹ̀ gbéra dìde. Ní dìde mú ọmọ ọwọ́ náà àti ìyá rẹ̀ kó sì lọ sí ilẹ̀ Ísírẹ́lì. Ẹ jẹ́ ká dìde lórí ẹsẹ̀ wa. Ẹ jẹ́ ká dìde lórí ẹsẹ̀ wa ká gba àdúrà. Ogun wo ló lé mi jáde? Ogun wo ló lé mi kúrò ní ibi ìmúṣẹ ìlérí mi? Ogun wo ló lé mi kúrò níbi ìfarahàn ìpè mi? Ogun wo ló lé mi kúrò ní ilẹ̀ àyànmọ́? Ogun wo ló lé mi kúrò lẹ́ẹ̀rín ẹgbẹ́? Ogun wo ló lé mi kúrò lẹ́ẹ̀rín ìjọ? Ogun wo ló lé mi kúrò níbi tí àwọn ènìyàn gidi ń pé sí? Ogun wo ló lé mi síbi tí a pèrí mi sí, ibi tọ́lọ́run mi pèrí mi sí? Mo fẹ́ ká sọ fún Ọlọ́run lẹ́yìn ìpàdé yìí. Mo sọ tẹ́lẹ̀ ni gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. Jósẹ́fù àti ìyá Jésù àti wọn mọ̀ pé Herod ti tó, wọ́n sì jókòó sí Íjíbítì. Íjíbítì ta ti ta, Ísírẹ́lì ta ti sá kúrò, ibi iyì ta ti sá kúrò, ibi ẹ̀yẹ ta ti sá kúrò, ibi àṣeyọrí ta ti sá kúrò. Mo wá gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run láti sọ fún mi pé ẹ padà síbẹ̀ nítorí Herod tó lé yín kúrò ti kú. Herod ti kú. Herod ti kú. Àsọtẹ́lẹ̀ ni mo ń sọ. Herod ti kú. Herod mà ti kú o. Ẹ̀sùnpẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹ ẹ̀ tí ì bọ́ ni. Herod mà ti kú. Ẹ̀sùnpẹ́ mi ni àbó ò tí ì bọ́. Herod ayé ni mà ti kú. Ṣé mọ̀ pé ẹlòmíì ò lè padà sí ilé ibi tá a ti wọ̀? Ẹlòmíì ò lè padà sí ilé iṣẹ́ tó yẹ kó ti ṣàṣeyọrí. Ẹlòmíì ní okòwò tí ò tẹ̀lé padà débẹ̀ mọ́. Ẹlòmíì nílé ọkọ̀ tí ò lè wọ bẹ̀ mọ́. Ẹlòmíì nílé aya tí ò lè débẹ̀ mọ́. Ó fẹ́ ká sọ fún Ọlọ́run ká gbàdúrà. Ọlọ́run ló fi àdúrà ìsinmi lọ́kàn. Ṣé mo pé wàásù kọ́ lélẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni? Mo fẹ́ ká gba àdúrà pé bí mo bá ṣe kúrò níbi ìpàdé ọdún karùn-ún ìyàjọ fún ọdún karùn-ún, gbogbo tó lé mi kúrò níbi ire mi, tó lé mi kúrò níbi àṣeyọrí àti àṣeyege mi, má ṣe kúrò níbi báyìí nítorí pé a ti wí fún mi pé Hẹ́rọ́dù ti kú. Ilẹ̀ Ísírẹ́lì mi, Olúwa mú mi padà síbẹ̀. Ilẹ̀ Ísírẹ́lì mi, Olúwa mú mi padà. Bẹ́ẹ̀ni sọ pé áńgẹ́lì kan tọ̀ wọ́n wá. Áńgẹ́lì ló tọ̀ wọ́n wá. Áńgẹ́lì ló tọ̀ wọ́n wá. Àmọ́ ẹni tí áńgẹ́lì tiẹ̀ máa jẹ́. Àmọ́ ẹni tí áńgẹ́lì tiẹ̀ máa gbà wá. Ẹlòmíì ó lè jẹ́ ímeèlì ló máa gbà ọ̀rọ̀ kúrò fún. Ẹlòmíì ó lè jẹ́ text message ló máa gbà. Ẹlòmíì ó lè jẹ́ telephone call ló máa gbà. Ẹlòmíì ó lè jẹ́ àlejò ló máa gbà wá. Ẹlòmíì máa rán wọn wá bá pé máa bọ̀ ilẹ̀kùn ti ṣí àyè ti wà. Ẹlòmíì ó lè jẹ́ dókítà ló máa pè tó máa sọ pé rìpọ́ọ̀tù tá a rí ohun àlẹ́rí bẹ́ẹ̀ mọ́ àti wá àárín tẹ́sì tó ṣe àmàlímọ̀. Ọ̀nàkọ́nà ni áńgẹ́lì tèmi lè gbà yọ sí mi, ọ̀nàkọ́nà ni áńgẹ́lì tẹ́ lè gbà yọ sí ẹ. Ìṣẹ́jú díẹ̀ péré la ní láti gba àdúrà ẹyọ kan. Mo fẹ́ ká pe orúkọ Jésù pẹ̀lú gbogbo agbára wa ká sọ wípé Ọlọ́run bó bá ṣe kúrò nínú ìpàdé lónìí, ẹ mú kádàrá àti àyànmọ́ àti ìpèrí, ẹ mú padà sí ilẹ̀ Ísírẹ́lì, ẹ mú padà sí ilẹ̀ ìlérí, ẹ mú padà sí ilẹ̀ àṣeyọrí. Ó yá àdúrà.